Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. نويت صوم غد عن أداء فرض شهري رمضان هذه سنتي فرضا لله تعالى. نويت صوم غد عن أداء فرض شهري رمضان هذه سنتي فرضا لله ta'ala. Di bulan yang suci marilah saling memberi, hilangkan iri dan dengki karena Allah semata. Nawaitu sawma ghadin an adai fardhi syahri Ramadhani hadhihi sanati fardhan lillahi ta'ala. Di bulan penuh ampunan marilah saling memaafkan, hilangkan benci dan dendam karena Allah semata. Nawaitu sawma ghadin an adai fardhi syahri Ramadhani hadhihi sanati fardhan lillahi ta'ala. Di bulan yang berkah marilah kita bersama hidup damai sejahtera karena Allah semata. Nawaitu sawma ghadin an adai fardhi syahri Ramadhani hadhihi sanati fardhan lillahi ta'ala. Di bulan Ramadan ini marilah melatih diri, moga bisa menjalani hingga akhir nanti. Amin Allahumma amin, amin Allahumma amin, amin Allahumma amin, amin Allahumma amin. Àti gbogbo ẹ̀yin alága àti gbogbo ẹ̀yin ìyàwó tẹ̀lé àwọn alága wa lẹ́kùnrin àwọn ìyá wa. Ẹgbẹ́ kan látọ̀nà àwọn alága wa ìwọ bọ́lá ò tẹ́kẹ́ nìkan tó wà lórí ìdúró bá jòkó. Wọ́n tó bá ti rí gbogbo ọlọ́wọ́ àtàlẹ́ ìdìbò wọ́n ní bá jòkó láti jòkó fún ààrẹ. Ẹ láti jòkó lọ́wọ́. Sallallahu alaihi wasallam. Ẹni tó bá ti torí
wọ́n máa wọlé. Aláwa sálàmù fún bàbá. Aláwa sálàmù fún bàbá. Aláwa sálàmù fún bàbá. Aláwa sálàmù mẹ́rìnàbà. Akí bàbá wọn ní wàásù àgbáyé ni. Fọ́ọ̀dà àná fọ́ọ̀dì ilẹ̀ tó ṣe yìí. Abdulgani Alabutawi. Adama Wawu Hayatawu. Dákun gbogbo àwọn ọmọdé yá ṣe ámínà lẹ́ẹ̀kan náà. Ṣe ámínà. Amínà. Ọlọ́mọ́sá jáwé yín gbọ́. Ẹ ti sọ̀rọ̀ ọlọ́run náà látàná tí sì ń gba wíwí. Wàláhì làzím. Ayé sì ń tẹ́tí sí i. Allah. Àbákò tí máa ń báyà táyọ̀ fi sọ pé kí yẹn lè jókòó ná. Allah. Ọlọ́mọdé ó kà yín lá. Amínà. Wala Nabiwa Muhammad. Àmín. Wala la ilaha illallah. Àmín kún fayakun. Bismillahirrahmanirrahim. Sabbi isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fa'ala walladhi akhraja al-mar'a faja'alahu sa'awa sanquluka fala tansa illa ma sha'a Allah innahum ya'lamu al-jahra wa ma yakhfa wa nuyassiruka lil-yusra fadhakkir in nafa'ati adh-dhikra sayadhakkaru man yakhsha wa yatajannabuha al-ashqa alladhi yasla nara al-kubra thumma la yamutu fiha wa la yahya qad yaflaha man tazakka adhakara isma rabbihi fasalla bal tusiruna al-hayata ad-dunya wal akhiratu khairun wa abqa inna hadha lafi suhufil ula suhufi Ibrahim wa Musa sadaqallahul azim. Allahu akbar. Orí ẹlòmí ò tún lè gbọ́ lọ́n tóbi. Dèdè ẹlòmí ń bọ̀ wà ní èyí. Kó wọn láàyè tí àwọn alájà Mẹ̀dínà tó kà fún wa ọlọ́run o. Ìdí jẹ́ àlá ń tó ga ni ọlọ́mọṣẹ́ àgbẹ̀ni kọ̀ọ̀kan wa ga. Ọlọ́mọṣẹ́ àgbẹ̀ni kọ̀ọ̀kan wa ga. Ọlọ́mọṣẹ́ àgbẹ̀ wa ga. Ìwọ́n tó bá fẹ́ràn Al-Qur'ani. Ìwọ́n tó bá fẹ́ràn Al-Qur'ani tó sì mà bá Al-Qur'ani ti ṣe tó mọ̀ pé bí a bá sọ kalẹ̀ lórí ìṣòro ayé ẹ̀dá yóò sì fọ́ káyé gẹ́gẹ́ gbogbo kẹtí ń gbé kiri nì wọn náà fọwọ́ Al-Qur'ani síbẹ̀ kọ́lọ̀ kó gba ní bàdà fún wa ẹja ní amínà. ẹjẹ ká ní amínà. ẹjẹ ní amínà. èyí tó kàn sí i lábẹ́ wípé à ń retí àwọn bàbá ọlọ́run tóbi ọlọ́run tóbi ni bẹ́ẹ̀ ti gbé tóbi lọ lábẹ́ bẹ́ẹ̀ kí gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ gbogbo àwọn bàbá wa ìmáàmù tó dá pé kò sí màmúmù nù wọn orí ni yẹn ọlọ́mọdé ọ̀dìrù látòrí bàbá wa àgbà gbogbo ilà kí ọlọ́mọṣàbà ṣàlékún àlàáfíà yìí ọlá aláha. àti àwọn bàbá wa oníwàásí ti tòní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sallu ala nabiyil karim wa sallu ala nabiyil mustafa sallallahu alaihi wa sallam. Ashhadu an la ilaha illallah. Albarka la hawla wala quwwata. Inna billahi aliyyil azim. ẹ̀dá gbogbo lórí ẹ̀dá tí gbogbo wọn ní Allahu Akbar. ẹ̀dá gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. èyí tó kù nínú ètò òun náà ní ká lọ síbi ọpẹ́. Insha Allah. Bàbá wa alájà ọ̀sẹ̀ sẹ́rí. Alájà
kọ̀wé dáńkọ̀ wọn àwọn náà ni wọ́n ṣe ọpẹ́ náà fún wa ọ̀sán tí ó bá. ọ̀rẹ́ náà bọ́ kan ní o kò sọ̀rọ̀ pé yẹn kó mi nìyó ẹ̀jẹ̀ kan bọ́ ta. ọ̀hún sì lè dá fún mi ẹ̀ṣẹ̀ tó ń rọ̀bí. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. gbogbo ìjọba ẹja sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ó kú ẹlẹ́kẹta ìjọba ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹni allahumma salli. allahumma salli. على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هذا هو الله. الحمد لله. ẹni tó bá máa ju ọlọ́pẹ́lẹ̀. alhamdulilah. ẹni tó bá máa ju ọlọ́run fẹ́ tẹ́wọ́ pa òun lẹ́yìn ẹbí àgbà bí alhamdulilah. alhamdulilah. ó wá tu ẹ̀kọ́ lẹ́ni alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. àti gbogbo àwọn àlùfáà wa tó wà níkàlẹ̀. bá a bá ní ká ká gbogbo àwọn òkà tó wà níkàlẹ̀ mélòó la fẹ́ tàtọ́. àwọn ọmọ ní bàbá wa àbòtó àti kí wọ́n pa àwọn àlùfáà wa imam tó wà níkàlẹ̀. ìpè àmúta nígbà ọ̀pọ̀dé àbẹ́yìn náà lẹ́lẹ̀ ayúri súnmọ́ tàbẹ́yìn náà rọ́pàlà àdínà hìláàrí àkìkù وبلغ مولانا يا مالك يا إلهي يا من يرى من ينادي زلتي أنا على آد عبد الجليل يا بطول من شيء كل الأهات أنت أستطيع الله أكبر الله سنسان وكيوكو gbogbo àwọn onítíátà tó wà ní abẹ́ bá màmá wa ojúbẹ ṣàṣà ìyàgbẹ́ bá wọn dúpẹ́. èmi ò sí orúkọ wọn mo sì mọ ilé ẹ̀yìn náà lẹ́ orúkọ gbogbo wọn àmọ́ bí bá ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ máa bá mi pè wọ́n máa fún yín náà ìtura ẹ máa fi tóbi kí gbogbo nǹkan ṣe ní yìí mélòó ní sálọ́fẹ́ dára lóhùn. bàbá wa ò gbogbo àǹfààní bó tẹ̀tẹ̀ mọ ẹni àti mọ́ra náà látọ̀dọ̀ tí kí ẹgbẹ́ ti dúpẹ́ àwọn ẹgbẹ́ náà ìdìbò fún gbogbo àwọn oníṣẹ́ta ẹ̀ bá mi pè wọ́n ó yá. ẹ pè wọ́n náà ní ìlú ẹgbẹ́ ìṣe. bàbá wa ògbógbó ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. bẹ́ẹ̀ ni bọ́lá ń tóbi ni. Alhaji wa Hasan ògbógbó wọn fún wa ní 5,000 naira. Allahu Akbar. ọlọ́wọ́ ajẹ́kẹ́ ní ilé òkú. ní pẹ́tọ́ ọlọ́tọ́ lọ. àkọ́kọ́lá nàbí Muhammad. sallallahu alaihi wasallam. ṣé náà tẹ́ inú fún wọn lápapọ̀ ó yá. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. ó yẹ ká. ọlọ́run iwájú àwọn dà. ó yẹ máa bọ̀ ń bí bọ́bá tí ń tẹ̀lé máa dìde. bàbá wa balógun. bàbá wa balógun àwọn dà. alájì adéyẹlé. alájì adéyẹlé.
Abdulaziz Onífádé àbáwá tábìlì ni owó ọpẹ́ tí wọ́n 5,000 naira. Alhaji Alára Hasan Awọ́dà ìyàwó gbogbo kọ́ yẹn. Wọ́n ní kí. Owó ọpẹ́ ni. Bàbá yìí rè lórí owó àdúgbò rẹ̀. Aláwọ̀ àpò à. Wọ́n máa mú lọ́kọ̀ bá ti tẹ̀. Gbogbo yìí náà wà ní ìlú. Ẹjọ́kòó sílẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹjọ́kòó. Àwọn ìyá mi méjèèjì tí wọ́n wà lẹ́yìn. Máa bá wọn san owó ọpẹ́ tí orúkọ tó wà. Mo fẹ́ ká fi ẹ̀yìn kan ìyá mi ìdí àpá ìyá àyẹ̀yẹ ní kó máa bọ̀. Bàbá wa ìyá rẹ̀ lọ́dọ̀ ń jẹ́ ká ní igun o. Bàbá wa ní àzán. Wọ́n tẹ̀ tó ẹ bá gbọ́dọ̀ ń tóbi. Ẹ bá mi ṣe iná àti iná fún bàbá wa gbogbo. Bismillahir Rahmanir Rahim. Ìgbà ẹ̀ nílò ilẹ̀ láíláí. Ọ̀sán lè lọ fi ta wọn hà. Èmi ọjọ́ ọpẹ́ lórí oníyàwó bàbá wa dúpẹ́. Ẹ bá gbọ́dọ̀ ń tóbi. Wọ́n ló owó mọ́ṣáláṣí ìlú rẹ̀. Náà, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ máa bí àtẹ̀lé màmá wa mo dúpẹ́ wá. Láàrin ìgbọ̀rọ̀ tó yẹ ìdílé ẹ̀kọ́ náà pẹ̀lú ọba wọn dúpẹ́. Ṣé kò máa dàbí ìlú? Wọ́n gbé tẹ̀ ní kọ́ni bàbá dìde láti. Ẹ má dàgbé nínú o. Ẹni náà mọ̀ ibi ọlọ́pẹ́ lòun òun bá màmá yìí dúpẹ́. Ẹ jọ wọ́n ti ń gbé tírébọ̀. Gbọ́dọ̀ ju ẹnikẹ́ni ńlẹ̀. Náà. Ẹjọ́ kó má ju ẹnikẹ́ni nílẹ̀ tó mọ ibi màmá yìí ọlọ́pẹ́ ni olóore ni ẹjọ́ pé tirẹ̀ tí wọ́n jẹ kí ni. Adúpẹ́ fún Ọlọ́run. Àwọn màmá wa sọ́ọ́ni àbí wọ́n làwọn dúpẹ́ ọba màmá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó ń pẹ́ sílẹ̀ lọ́jà wọ́n ní kẹ́kẹ́ wọ́n ti gbé lọ. Yóò lábẹ́ bẹ́ẹ̀ ẹjẹ́ a máa sọ pé subhanallah walhamdulillah. Ansarul Islam jama baba wa Sheikh Kamaluddin Alhaji. Ansarul Islam jama baba wa Alhaji Kamaluddin wọ́n bá bàbá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lábẹ́ bẹ́ẹ̀ bí wọ́n bá ti ń gbé tirẹ̀ yẹn lọ ẹjẹ́ a máa ní subhanallah walhamdulillah. Ààrẹ tóbi lè gbé torí Ọlọ́run. Subhanallah walhamdulillah. Subhanallah walhamdulillah. Illallah. Subhana rabbika. Alájà àjọ̀wọ́ ti débi báyìí o. Àwọn ní ṣíà pẹ̀sìn ní ìjókòó yìí. Ẹ jẹ́ a sọ pé alhamdulillah. Gbogbo wa lẹ́ẹ̀kan ní ẹ jẹ́ a ṣe Suratul Fatiha lórí ọpẹ́ yẹn ó yá. Àwọn màmá wa ṣíà pẹ̀sìn náà ti dé. Gbogbo ojú àti òyìnbó aláṣọ ṣọ́ọ̀tì débi báyìí wọ́n ti débi alhamdulilayi Suratul Fatiha alápapọ̀ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ gbọ́dọ̀ tóbi jàmá. gbogbo àwọn tó bá máa ń jó ní nǹkan kan ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tó jọ Ọlọ́run bá lọ. ní Allah.
tóbi gbogbo ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan kọ́lọ̀ ń kó parẹ́ fún wa kárí amínà lálẹ́ ilé fi ètò náà ṣe fífàgùn mọ́ pápápá èyí tó kù náà ni ká lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá wa láti ìlú Ìlọrin àwọn bàbá wa àgbà wọ́n ti wà níkàlẹ̀ lọ́dọọdún bá a ti ṣe rí wọn tí wọ́n bá wa sọ nìyẹn. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ọlọ́mọṣẹ́ àjọ orí bẹ́ẹ̀ fún wa ọlọ́run wọlé agbára náà tọrọ fókù ọ̀run ọlọ́njà ló ṣíra láyọ̀ bàbá ṣíra láyọ̀ ọlọ́njà wà lìjẹ́ náà pẹ̀lú rọrùn la hawla. níbẹ̀ yìí bàbá ọlọ́lá jùlọ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.